Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí gbogbo wa, Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fẹ́ ní kankan wa. Ẹ rí, mo rí fọ́nrán kan, but kò sí nǹkan tí Kàbísọ̀rá fẹ́ sọ lórí ẹ̀. Kò ní sí ìdí tí kò ṣe ní sí ohun tí mo fẹ́ sọ lórí ojú pé mo rántí pé mo ti ṣe fídíò lórí ẹ̀ rí nígbà tí kan náà bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n sọ wípé táwọn bá fẹ́ jẹ oyè ilé àwọn àfi káwọn máa tẹ̀lé ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ mọ́, léyìí tí gbogbo wa rí ńgbà náà. So ni ò jẹ́ kémi mọ ohun tí mo lè sọ. Wọ́n rí fọ́nrán kan tí bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tola àti Yunus Ayélára secondary ìmáàmù gbogbo Ògbómọ̀ṣọ́ Shehu tí wọ́n lọ sí nígbà tí wọ́n bọ̀ láti Ìbàdàn, táwọn onílù tí wọ́n lọ lùlù ń bẹ̀ fún pé àwọn fẹ́ ṣeré tí wọn tán wá pàdé ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣé mọ̀ pé wọ́n kí mọ́ọ̀mù gẹ́gẹ́ bí ẹni pé ojú tó ti mọ ní rí kò ṣáà nínú òun ò mọ ní mọ́. Wọ́n dẹ̀ kí mọ́ọ̀mù, wọ́n lùlù fún wọn. Àmọ́ kàyéfì ńlá tó wá jẹ́ in tó gbọgbẹ́ nínú ọkàn mi ni wípé àwọn ẹni yìí wọ́n ti dá wọn dúró láàfin pé wọn gbọ́dọ̀ wọnú ààfin wá lùlù mọ́, torí pé àwọn ni wọ́n máa ń lùlù fún bàbá wa kábíyèsí Ajagungbadé ìtàná. Àwọn náà sì tún lù ní fún bàbá wa Ọláoyè Àfọlábí Òròmọgẹ̀gẹ̀ kábíyèsí náà lù fún wọn ní ìsìn. Àmọ́ nítorí wípé àwọn ẹni yìí lùlù fún bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n sì lùlù fún bàbá, wọ́n pàdé bàbá, wọ́n ń kí bàbá pé kí bàbá lè fún wọn ní owó. Tẹ́ bá sì wo bàbá, gbogbo tó ń ṣe yẹn kì í ṣe pé bàbá láìkí gbogbo orú nǹkan bẹ́ẹ̀, àmọ́ wọ́n ní láti dúró pé kán pọ́n wọn lé. Wọ́n nítorí pé kí ni àpọ́nlé òun náà ni ara ń fẹ́. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún wọn bàbá yìí. Ṣé rí nígbà tí mo wá gbọ́ pé wọ́n dá wọn bàbá ìdúró láàfin, mi ìwà mọ tí mo lè sọ, because ṣe rí in tí wọ́n ń pè ní olórí, mi ò rò pé òun la dẹ̀ ń lò mọ́ nílẹ̀ Yorùbá, àti fẹ́ máa lò ní bí àti fẹ́ máa ní fraction. Ẹni tó bá sì pè lólórí, èmi ò rò pé ó yẹ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀, torí ibi tẹ́ máa fi ṣe àpẹẹrẹ rèé. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó ń ti bí Àtíkù ṣe ń bá wọn fà á tó, tí Peter Obi tó bá wọn fà á tó, ìyẹn ò ní kí Àtíkù àbí Peter Obi kọjọ ríra lọ́la kán má kíra. Ìyẹn ò dẹ̀ ní wípé k'Àtíkù fẹ́ ṣe nǹkan lónìí àbí Peter Obi fẹ́ ṣe nǹkan lénìí kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kan máa lọ. Àkọ́kọ́ nìyẹn. Ẹ wá rí, mo wá ka ẹsẹ̀ Báíbù tó ní bàbá dáríjì wọn torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. Mo wá wòó pé bàbá wa Ọba Ghandi Àfọlábí Òròmọgẹ̀gẹ̀ kábíyèsí, ọ̀rọ̀ mi á lọ sọ́dọ̀ yín, á sì lọ sọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Shehu. Ṣé rí in tó wà nílẹ̀ yìí, jẹ́ kí n kọ́kọ́ dúró lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ náà. Bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín, Ọlọ́run ní dúró dàrú fún yín, ìlú ò ní túmọ̀ ẹ̀yin méjèèjì lórí, torí pé bá a ti ń bá a lọ yìí ó ti ń kọjá ohun tí à ń rò. Èyí tèmi máa wá fẹ́ kẹ́ ṣe bẹ̀ ni wípé sùúrù ló kù. Kí ni sùúrù tẹ́ fẹ́ ní? Ni wípé anything tẹ́ bá ń gbọ́, mi ò ní fẹ́ kẹ́ máa react àbí kẹ́ máa fèsì mọ́. Ẹ fi Ọlọ́run lẹ̀ k'Ọlọ́run fèsì. Mi ò sì fẹ́ gbọ́ kẹ́ tó wá máa wá sọ pé bóyá wá ní wáàsí kan lẹ ṣe kinní kan, ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé wá rí àwọn bàbá onílù yìí pẹ̀lú ògo t'Ọlọ́run, ìjẹ́ ẹ̀mú yín Ọlọ́run ní fi síbi tó há. Ẹni tó bá máa ṣe yín láàánú, ó ní who go help you no go stress you. Portable ló kọ, ó ní who go help you no go stress you. Ẹ̀yin bàbá yìí lágbára Ọlọ́run, ìjẹ́ ẹ̀mú yín Ọlọ́run ní fi síbi tó wà. Tán bá ní kẹ́ má wà lẹ́nìí,
ẹ mọ orú àrà tọ́lọ́run fẹ́ ṣe fún yín lọ́la o. Mo sì nígbàgbọ́ pé ara rẹ̀ lọ́lọ́run á fi yín dá. Gbogbo ọmọ tẹ́ ẹ bí pátá pẹ́ ẹ ṣe pọ́n mọ́mọ́ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́ lé tán wá torí ẹ̀ tí wọ́n lé yín kúrò láàfin. Inshallah bí kútọ́ra ti láì pẹ̀lú ògùn tọ́lọ́run gbogbo ibi táwọn ọmọ yín bá dé wọ́n máa bá àánú pàdé. Torí pé ẹ̀yin kọ́ bàbá wa mọ́mọ́ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n jẹ́ ẹni tọ́lọ́run bá rán. Wọ́n sì ní pé tọ́lọ́run bá fẹ́ ẹrú kan ó máa fi ìfẹ́ sí ọkàn àwọn èèyàn. Tírà wa sọ fún wa pé ìwọ náà jáde lọ sínú ìlú kó wo bóyá Ọlọ́run ọba nífẹ̀ẹ́ àbí kò nífẹ̀ẹ́. So eléyìí ló máa jẹ́ kí inú mi dùn wípé bàbá wa mọ́mọ́ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́ Ṣéhù Ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín o. Wàláhì Ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín. Kódà gbogbo àwọn tí wọ́n ń sọ yìí gbogbo àwọn tí wọ́n ń wí tí wọ́n ń sọ yìí wọn ò ní rí kí wọ́n má kí gbogbo ẹnu mo fi sọ. Ó dá ẹni tẹ́ máa fi mọ̀ rí níjọ́ tí ìkan nú àwọn àfà tó tẹ̀ jẹ́ pé tó jẹ́ pé ó ń bá yín jàjà face to face. Ẹ rí i pé nígbà tí ó pàdé yín kí ló sọ? Ó ní ẹ pè mọ́mù wà kọ́ wá ná owó fọ́mọ mi. So ó túmọ̀ sí pé Ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín. Kódà ẹni tí ò fẹ́ gbà ìjọ tó bá rí yín yóò padà gbà. So àfihàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá jọ àtúnṣe pọ̀ lọ́wọ́ yín o bàbá mọ́mọ́ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́. Àtúnṣe pọ̀. Kí làtúnṣe tó sì pọ̀ ní pé ẹ má fèsì fẹ́ anybody mọ́ ẹ sì má react. Ẹ̀yin kọ́ náà kórìíra o. Ọlọ́run tó fẹ́ yín tó dá yín ni wọ́n kórìíra lára yín. Ọlọ́run náà ló dẹ̀ máa gbèjà yín jà. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Bàbá wọn bá Gáàdì Afọlábí Ògún Gẹ̀gẹ̀ kábíyèsí 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 kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Mo kí yín dáadáa. Àmọ́ bàbá wọ́n ní àgbà tó ń bá ọmọdé dìtẹ̀ àgbà tí ń bá ọmọdé dìtẹ̀ ìdọ̀bálẹ̀ rẹ̀ dìkan. Bàbá eléyìí ń sọ̀rọ̀ ìbú mo fẹ́ kí yín dáadáa. Àgbàlagbà tí ń bá ń bọ́ ọmọdé ṣọ̀tẹ̀ wọ́n ní ìdọ̀bálẹ̀ rẹ̀ dìkan gẹ́gẹ́ bí òwe àgbàlagbà tó ṣe bí òwe. Màá bẹ̀ yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pera yín kẹ́ tó dọba. Tẹ́ bá sì wò nínú àwọn ẹsẹ̀ Báíbù tẹ́yin náà máa ń kà fún wa kó tó di pé ẹ dọba pé bàbá dáríjì wọn torí pé wọn mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ̀yin lẹ ń sọ fún wa bẹ́ẹ̀ ó yẹ kẹ́yin náà lè mú lò. Ìmọ̀ọ́mọ̀ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́ ti bẹ̀ yín títí lórí social media. Wọ́n wáyè láti wá bẹ̀ yín àmọ́ ẹ ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà tí wọ́n padà fi wọlé sáàfin. Kí ni ohun tí wọ́n bẹ̀ yín lé lórí? Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ àrífín wípé bàbá wọ́n ṣàlàyé àwọn nǹkan tó ṣẹlẹ̀ kì í sọ̀rọ̀ àrífín. But ká bá wá sọ pé àrífín ni àtìgbà bàbá èyí tó dáa jù ní pé kẹ́ ṣàforíjì fún mọ́mọ́ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ má gbàgbé pé ẹ ti fìgbà kan rí kó tó di pé ẹ di kábíyèsí lọ bá mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ pé iná fẹ́ dọba. Ẹ ti fìgbà kan rí lọ bá wọn pé mo fẹ́ di ọba. Ó ṣáà ní ohun tẹ́ ẹ jọ sọ. Ó dẹ̀ ní ohun tó jọ wà láàrin yín. Ó dẹ̀ níbi tẹ́ ẹ jọ fọ̀rọ̀ tì sí. Bàbá àgbàlagbà ní Yorùbá sì sọ pé àgbà yín ṣòro bí èwe tó ṣe bí òwe bàbá. Ìmọ̀ọ́mọ̀ àgbà ọlẹ̀ Ògbómọ̀ṣọ́ ti bẹ̀ yín ní gbogbo ọ̀nà. Gbogbo àwọn èèyàn náà ti try láti rán sí yín àmọ́ tẹ́ block gbogbo ọ̀nà yẹn. Ẹ má wàá gbàgbé pé Matthew 5:10 ó ní blessed are those who are persecuted for righteousness' sake for their kingdom of heaven. Pé alábùkún nífẹ̀ẹ́ ẹni tá a ṣe nínú bíni sí torí tí wọ́n níjọba ọ̀run. Béèyàn bá tiẹ̀ ṣe nínú bíni sí yín ó yẹ kẹ́ gbà pé tí yín níjọba ọ̀run. Ìjọba ọ̀run ni gbogbo wa ń lè. Ṣèbí iṣẹ́ tẹ́ fẹ́ wá ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́ iṣẹ́ ìjọba ọ̀run ni. Kí ló wá dé tẹ́ wá torí pé téèyàn kan bá ti súnmọ́ mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ẹ máa ní kó máa lọ gbélé ẹ̀ náà. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀.
ṣe rí ní tèmi máa sọ fún yín ní bàbá ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí ni wípé ọmọ yín ni gbogbo wa, ó yẹ kẹ́ ẹ dà wá pọ̀ ni, torí wọ́n sọ pé nínú òṣèlú wọ́n ní kò sí ní tó ń jẹ́ bára ẹ sọ̀hún bára ẹ wá ń bí ni. Ẹ̀yin náà mọ̀ pé ẹ nídìí Ìmáàmù Ògbómọ̀ṣọ́, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ náà nídìí yín, ẹ nídìí àtijọ́. Èyí tó dáa jù náà ni pé kẹ́ ẹ pè wọ́n, ọmọ mi ní tó ṣe ikú díẹ̀ káàtó, débi wípé ẹ tún wá ń gbàjẹ lọ́wọ́ ẹlòmíì nítorí pé ẹnìyẹn nífẹ̀ẹ́ ìmáàmù. Ọwọ́n sì kọ́, kódà gbogbo ẹnu lèmi lè fi sọ, àwọn tí wọ́n ń bẹ láàfin lọ́wọ́ báyìí tí wọ́n bá rí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn òkè, torí pé Ọlọ́run ló fi kíkí sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lára. Ọlọ́run ni o, kì í ṣèyàn. Ṣé wá rí bàbá wa ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìtò dájú ní pé ẹ pa gbogbo ọmọ ìlú pọ̀ sójú kan kẹ́ lè rí ìjọba ṣe ní bọ̀rọ̀. Ní ìsìn eléyìí ò dá ayọ́nà, eléyìí ò dá ayọ́nà, kí ló fẹ́ kù nù náà? Eléyìí ò dá ọ̀tá mi ni, tòun ò dá ọ̀tá mi ni. Èèyàn máa ń kó ọ̀tá mọ́ rẹ̀ kéèyàn lè tètè débi tó ń lọ ni. Kábàntorí wàláhí tàláhí súnmọ́bìláì, mo fi báìbù tẹ́ ẹ ní mo fi búra, ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ nífẹ̀ẹ́ yìí. Ẹ̀yin náà ò sì lè sọ nínú odò okùn ìfẹ́ nífẹ̀ẹ́ mú àgbà Ògbómọ̀ṣọ́. Èyí tó dáa jù náà ni pé ẹ pera yín. Ó sàn ju gbogbo eléyìí tá a wá ń ṣe lórí social media lọ. Wọ́n lùlù fún yàn, ẹni kó lọ jókòó, pélé yìí lọ kírun lẹ́yìn mọ́mù, ẹni kó kù láàfin. Ìjọ la fẹ́ ṣe gbogbo eléyìí dáa. Tó bá já sí pé àwọn kan ni wọ́n ń sọ léè fún yín, ẹ̀yin lọ́ba, ẹ̀yin ni kábíyèsí, ẹ̀yin láyé máa sọ o. Torí gbogbo ètò ṣẹlẹ̀ yìí nìsí gbogbo ayé ló ti gbọ́. Kí ló máa wá rò? Ẹ má jẹ́ ká fi ẹ̀tanú bínú ṣe ń bí mi, ẹ má jẹ́ á fi hùwà. Kàbí sọ́ra, èmi ò sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ o, àmọ́ a wò yí pé kò sí ohun tá a fẹ́ fìjà ṣe. Tá a bá fẹ́ kí ìlọsíwájú kó tètè dé. Tẹ́ bá ní kí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kó Ìmáàmù Ògbómọ̀ṣọ́, bóyá kóòtù wá dáa ní o àbí kíní kan, Ìmáàmù Ògbómọ̀ṣọ́ máa exist lọ for life ni o. Kódà iyì yẹn tún máa wá pọ̀ jù eléyìí lọ, wàláhí tàláhí. Àmọ́ ẹni tó yọ ìmáàmù ńkọ́, ẹ mọ bí social media ṣe máa gbé, ẹ mọ bí gbogbo ọmọ mùsùlùmí ṣe máa gbé, ẹ mọ gbogbo tó máa ṣẹlẹ̀ ní gbogbo ìlú. Bàbá ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí kò dé ṣàlàáfíà yín, ìlú ò ní túmọ̀ yín lọ́wọ́. Àwa mọ ohun tá à ń sọ. Ṣé gbogbo àwọn mùsùlùmí tí wọ́n wá ń bá yín yẹn wàláhì wọ́n mọ̀ òótọ́ ọ̀rọ̀, irọ́ torí pé nǹkan fẹ́ jẹ ni ò jẹ́ kó sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ẹ fi Ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ lẹ̀. Ẹ fi àwọn tí wọ́n bá rí wọn tọ́ kí wọ́n fi wọ́n lẹ̀. Olóṣèlú ò ní bá yín play géèmù báyìí. Torí pé olóṣèlú fẹ́ ṣòṣèlú ń tiẹ̀ ni, ó dẹ̀ fẹ́ rí ìlú ṣe. So bàbá wọn bá Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí, ẹ̀yin náà lẹ kà fún wa pé blessed are those who are persecuted for righteousness' sake, for their kingdom of heaven. Ẹ̀yin náà tún máa ń kọ́ wa, bàbá wa tí ń bẹ ní ọ̀run, ká bọ̀wọ̀ forúkọ rẹ, kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ṣe ń dáríjì àwọn tó ń ṣẹ̀ wá. Bàbá mo ṣe ń ka kíní ìṣá, mi ò rò pé ẹ̀ ń kà á mọ́, torí tó bá jẹ́ ẹ̀ ń kà ní ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti gbọ́dọ̀ kúrò lẹ́mìí. Àmọ́ ìtẹ́ tí wá ṣe yìí ó túmọ̀ sí pé ẹ̀ kì í kà, àmọ́ ètò dájú ní pé kẹ́ máa kà á padà. Torí pé kí ni àwọn bàbá ní yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Bàbá ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìlú ò ní túmọ̀ yín lọ́wọ́, ìgbà ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe sùúrù, ẹ ṣe sùúrù. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbà pé ẹ̀yin ni bàbá wọn. Wọ́n sì gbogbo èèyàn, gbogbo mùsùlùmí lágbà pé ọba bá lórí gbogbo nǹkan. Àmọ́ Ọlọ́run ọba náà bá lórí ẹ̀yin náà. Ọba tó wá bá lórí gbogbo wa ló yẹ ká bẹ̀rù. Ọba yẹn lọ́gán ló yẹ ká wá sọ pé ìwọ Ọlọ́run ọba tó bá lórí gbogbo nǹkan yìí o, ìwọ ni kó wá ṣàánú o. Bàbá ọba Ghandi Afọlábí Ọmọgẹ̀gẹ̀ kábíyèsí, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́, ẹ pa àwọn onílù ìpadà àtòyìn pa láṣẹ.
ẹ jẹ́ ó máa jẹun wọn lọ. Ẹ má torí wípé wọ́n kí ẹnìkan kẹ́ gbàgẹ́ lẹ́nu wọn o. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run. Ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ṣé mọ iye ọmọ tí wọ́n bí? Ṣé mo bọ́ àwọn ọmọ yẹn náà ṣe lọ́wọ́ ọ̀rẹ́ tó? Nígbà tí wọ́n bá gbọ́ pé nítorí ìmọ̀ọ́mù lẹ ṣe lé bàbá wọn, àwọn náà tún lọ sọ fún àwọn ọ̀rẹ́ wọn, èyí tó wà sọ lọ sọ, ẹ wo bọ́tà ṣe ń pọ̀. Èèyàn ń wá ọ̀rẹ́ kọ́rẹ́ ni, èèyàn ń wọ́ takọ́ta. Bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ lóòótọ́ ọba nìyí. Ọlọ́run ju ọba lọ. Ọlọ́run ju ọba lọ. Má fẹ́ kẹ́ ṣe sùúrù lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa pè mọ́mù Ògbómọ̀ṣọ́, ọmọ yín ni, tẹ bá pè lé ni, tẹ pàṣẹ fún lé ni yóò gbọ́. Torí pé àwọn tí wọ́n wá gbẹ́jọ́ wá bá yín, wọn sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Àmọ́ èmi ò ní kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ sọ ti máa sọ, torí pé wọn sọ fún mi pé kí n wá sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. Ẹ gbé gbogbo orí tí mo máa ń ṣe lórí social media, mo kàn máa ń sọ pé ọmọ ilé Ayílára ni mọ́mù Ògbómọ̀ṣọ́. Báyìí báyìí náà ṣe jẹjẹ, báyìí ni wọ́n ṣe jẹ́ ọmọ ilé Ayílára, torí wípé kí ni bàbá tí wọ́n nù wá pé a gbọ́dọ̀ sọ nǹkan míì jù yẹn lọ. Ẹni tó bá mọ̀ pé kì í ṣọmọ inú ilé, then kó mú proof ẹ̀ wá. Wọn rí proof mú fún yín ju pé kán máa sọ̀tọ̀ lọ. Lẹ́yìn ìtàn kò sí proof kankan mọ́. So gbogbo àwọn tó sì ń sọ̀tọ̀ tán wá bá yín pé kì í ṣọmọ ilé yìí náà ní ìsìn ẹjẹ́ àjọ bira wa léèrè. Ó ṣe wá jẹ́ ọmọ ìyá méjì, ìkan wà lẹ́yìn ìmọ̀mù, ìkan wà lẹ́yìn other side. Ṣó possible bẹ́ẹ̀ kó má jọmọ ilé kọ́ dẹ̀ rí bẹ́ẹ̀? Kódà ó lé ẹnìkan tí mo pàdé tèmi àti ẹ̀wà jọ ń sọ̀rọ̀, but ó ní kí n jọ kí n má play voice òun ni pé ó ní ọ̀tẹ̀ náà ń ṣe pé àwọn ọmọlé ni. Ó dẹ̀ sọ reason tó fi jọ mọlé. Ó dẹ̀ sọ ohun tó fà á tó òun àtọ̀wọn ẹbí òun ò ṣe láǹfààní àti náà fẹ́ lọ sí Ògbómọ̀ṣọ́. Obìnrin ni ó. Ìlú wa ń bíbà ilẹ̀ Abẹ́òkúta ló wà. Ó sọ reason pé òun ó pé ọ̀tẹ̀ ti pọ̀ jù. So bàbá Ọba Ghandi ìyẹn ló yẹ kẹ́ ẹ ṣàtúnṣe lé lórí pé ọ̀tẹ̀ náà pè é. Tó bá já sí pé ẹ ti sọ pé wẹ́ mo yá fi ẹ, iyì tẹ́ bá tún máa gba ìbá tún pọ̀ jù báyìí lọ. So bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Màá bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dánwò ẹni yín padà o. Ebi ò ní pa yín o. Ebi ò ní pa yín, kò ní pààrọ̀ yín o. Èèyàn lè sọ pé òun ti dàgbà kọjá pé kébi ó pa òun. Òun ti dàgbà kọjá kínní. Abíọ́lá náà sọ bẹ́ẹ̀ o. Abíọ́lá níbi tó ń lówó dé yìí, àgbàná tó bá wọbẹ̀ yóò jẹun yóò lọ. Àmọ́ ẹ má gbàgbé pé Abíọ́lá padà kúṣẹ̀kú ni o. Torí wọ́n padà mú Abíọ́lá, wọ́n tì mọ́lé. Ó challenge Ọlọ́run sì challenge òun náà. Nígbà tí Abíọ́lá tí wọ́n padà mú, wọ́n wá tì mọ́lé. Owó tóun rò pé òun níyẹn kò padà fọwọ́ kan owó náà, kò padà jẹun tóun tó fi kú. Bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ẹ ṣe sùúrù o lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbọ́rọ̀ yìí, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Kristẹni tẹ́ ń gbọ́rọ̀ yìí, ẹ bá bẹ̀ bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí. Ẹni kan ṣe sùúrù o. Ìlú ò ní dàrú mọ́ wọn lọ́wọ́ o. Èmi ò ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Bàbá wa Sheikh Dr. Tolat Yunus Ayílára Second Imam gbogbo Ológbòmọ̀ṣọ́ Ṣéwù, ìlú ò ní bàjẹ́ mọ́ yín lórí. Ẹ wá rí gbogbo àwa fans ní ọ̀dọ̀ Imam lọ́dọ̀ bàbá Ọba Ghandi. Èyí tá a bá ṣe làá gbà o. Tá a bá kọ ìtàn burúkú, àá gba ìtàn burúkú. Tó o bá sọ̀rọ̀ burúkú, ó gbà o. Torí pé kí ni àwọn méjèèjì wọ́n ṣe padà rẹ̀ o. Ibo lèmi àti ẹ fẹ́ fojú sí ńgbà náà. Bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí, ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ support yìí pé Ọlọ́run pé bí bàbá Ọba Ghandi bọ́ ṣe lé àwọn bàbá yẹn dà yẹn, lágbára Ọlọ́run irú ìpín bẹ́ẹ̀ yóò kàn ẹ́, yóò kàn ọmọ ẹ, yóò kàn ẹbí ẹ. Bí wọ́n ti gbàjẹ́ lẹ́nu bàbá yẹn, wọ́n gbàjẹ́ lẹ́nu ẹ̀, wọ́n gbàjẹ́ lẹ́nu ọmọ ẹ̀, wọ́n gbàjẹ́ lẹ́nu gbogbo fámìlì yín. Inshallah bí kudratillah. Kódà kó ti máa dùn fún ẹ lẹ́ni, yóò padà korò fún ẹ lọ́la. Torí pé kí ni in tí wọ́n ṣe gbàjẹ́ lẹ́nu bàbá yẹn, ẹ wo orú ìdààmú tó máa bá wọn bàbá yẹn lónìí àtàwọn ọmọ wọn. Ìwọ kan wá ń sọ́pọ́tì pé nǹkan ṣe yẹn dá, kò dá. Bàbá Ọba Ghandi Afọlábí Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín, Ọlọ́run ní jẹ́ ó dàrú fún yín.
bàbá wa tí ń bẹ ní ọ̀run, kí á bọ̀wọ̀ forúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tirẹ̀ ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò. Gbà wá lọ́wọ́ Bìlísì, torí ìjọba ń tirẹ̀, agbára ń tirẹ̀, ògo ń tirẹ̀ láéláé. Àmín. Bàbá, ẹ̀yin náà ń ka ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Ẹ dá àwọn bàbá yìí padà. Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ fún yín. Ẹ fi bàbá àmọ́mù lọ́rùn sílẹ̀. Ọlọ́run ní jọ̀ọ́ bàjẹ́ fún yín. Ẹ má gbàgbé wípé Ọlọ́run ọba ju gbogbo wa lọ. Kò ní bàjẹ́ fẹ́ ní kankan wa. Sálámù aláìkùm.